أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وأفضل الصلاة وأتم التسليم على محمد المبعوث رحمة للعالمين، وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. أدعوكم فهم الله سبحانه وتعالى، أطورك ولغة تقفل نبي محمد صلى الله عليه وسلم، أتعن صحابة الكرام، أتعن بدارة اليوم. لين لي أكراكا بوكو تدعي كوي إلاي نفر ناغو لاليانا يورا كمو شي بروغرام كان لاليانا بعد ما قريت باي تمو كول أونلاين ni mo rí tí Facebook mi gbé notification wá pé ní Al-Mubarak ń ṣe rọ́dù kan. Rọ́dù ní alẹ́lẹ́ yìí ẹja gbọ́ díẹ̀ wò. Èmi sì lásàmì tí mo fẹ́ ṣe ń tèmi. Mo sábà gbọ́ lọ àmọ́ wallahi nígbà tó dáàrin kan èmi ò lè continue pẹ̀lú àwọn ìwíkúwí tó gbẹ̀ni yìí ń wí. Tó ti bẹ́ẹ̀ náà ibi tí mo gbọ́ dé òun mo rí pé ní amanatun alayya an atakallam. Ó ti di àmánà lọ́rùn mi kí n sọ̀rọ̀ ń pa ẹ̀. Nínú àwọn tí mo gbọ́ tó sọ ọkọ̀ gbé látorí pé ní Sahihul Bukhari lil Imam al-Bukhari. Sahih Bukhari ò tíra Bukhari ló kọ àwọn ọmọ bí tó ti mú wá. Bẹ́yìn ọba mọ bí tó ti mú wá kò ní kẹ́lòmí ọmọ mọ̀. Eléyìí gan ni wọn aláwọ̀kọ́ tí mo kọ́ fẹ́ ṣàlàyé wípé ṣé bí wọ́n náà ń sọ pípọ̀ ọkọ̀ Sahih Bukhari, ìgbà tí mo kọ́ fẹ́ gbé tọ́pìkì jáde mo kọ́ fẹ́ dárúkọ rẹ̀ sí. Náà kí sì ló fà torí nǹkan méjì náà kọ́ ò mi tún wá fẹ́ mọ́ lo èdè kan tí á dàbí ìgbà tí wọ́n sọ pé ẹ̀yin náà tẹ́lẹ̀ ń correct èèyàn pé ẹ mọ́ sábùkù àbí kinní kan àbí ẹ̀ ṣàpọ́nlé èèyàn. Àmọ́ wallahi lọ wò dáadáa tí n bá ti tàbùkù àbí ẹ̀yin ṣàpọ́nlé ẹ̀ ń tọ́kọlù nǹkan òun jù lọ ni. Ẹ tó bá ti wá kọlu kinní kan tó ju òun lọ́nà ọ̀rọ̀ ẹ̀sìn àfà mọ́ expect wípé ní kí mi ó ṣàpọ́nlé òun torí pé ẹ̀sìn òun gangan ló ṣe kí ni ló ṣàpọ́nlé òun náà. Tóun bá ti wá lè fẹ́ ẹ̀sìn òun yá àpọ́nlé wa ni kí n fún. Ọ̀dá wọn náà lójú àtẹlòmíì náà táwọn náà mọ̀ sọ pé ní ìsìláàmù ní kẹ́yìn ọmọ pọ́nyàn lé tọ ìsìláàmù tó ní ọmọ pọ́nyàn lé òun tí wọ́n bá ti fún ìsìláàmù lápọ́nlé àpọ́nlé wo ni wọ́n retí. Kẹ́nìkan kan dìde inú àdúgbò kan tó ṣe wípé ní tí president bá dìtámì pé òun ń bọ̀ wá irú ìlú tájọ wà nísìnyí pé òun ń bọ̀ wá sí Lagos State ó lè mọ́ dé lu wa yìí. President Nigeria tó bá ní òun bọ̀ wá sí Lagos State ó lè mọ́ dé lu Ẹ̀pẹ́ tá wà yìí. So nínú garawa Ẹ̀pẹ́ òun níbì kan, Nigeria náà nínú garawa Áfíríkà náà nínú garawa ayé lápá nínú odò ayé. Tí gbogbo ayé tí ń gbọ́ Bukhari táwọn èèyàn ń lò láti ànẹ́kán tó bí kànrí pọn gbá babalá bàbá oníkálùkù. So bẹ́ẹ̀ nìkan bá lóun ọmọ Bukhari ti mú ti ẹ̀ wá a sọ fún pé tí wọ́n bá mọ̀ àwọn míì mọ̀ ẹ̀dá kẹba mi ìmọ̀ tó fà tí kìíní ń skip báyìí ìmọ̀ tó fà tí fi ń skip báyìí bí a tẹ̀ bá lè bá wa rí kìíní kẹta rẹ̀ pa lè ṣe sí o network yẹn sì bẹ̀ ní dáadé. Náà gẹ́gẹ́ bí nǹkan tá à ń sọ̀rọ̀ àwọn sọ fún ọ wípé ní Sahih Bukhari bó ṣe wà wọn ọ dàbí ìgbà tó ti pé lóde ìní náà ẹnìkan náà kọ tírà ó wá ń rẹ́fẹ́rẹ́nsì sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tírà tó síwájú rẹ̀. Àbí lápèjúwe jẹ fún ọ lápèjúwe tó súnmọ́ tòsí ìwọ náà sáà ní tírà ńlé ó sì máa ń ṣe life program lára àwọn tírà rẹ̀ ńgbà míì náà. Lára àwọn tírà tó máa ń ṣe òun gẹ́gẹ́ bó ṣe ń ta ọ̀pọ̀lọpọ̀ hadith yẹn èmi expect pé ní wọ́n bá kọ́ ti fídíò kan nísìn tó nígbà náà wípé ní kò sí ẹnì kankan tó parọ́ mọ́ ìsìlámù bí àwọn àfáà oní hadithi. Wọ́n máa ń sọ̀rọ̀ di ẹ̀kọ́ àbíbò ló ṣe pé ẹ bá ní sọ fún un wípé àwọn tírà tó kó lé tírà hadith lọ́sùn ná lọ́dánù àbí èyí ó sì wá máa kó rọ́jọ gbogbo wàhálà bóyá àwọn náà ló ṣiṣẹ́ rówó ni o bóyá wọ́n bù wọn náà ni o in tó fi rà náà ní ẹjọ́ pé irọ́ lọ́wọ́ ń bẹ̀ kí ló wá kó jọ sí ọwá ń fowó rarọ́ torí bọ́lọ̀ mú ọ èyí wọn lákọ̀ọ́kọ́ bá
ẹ̀dá wa gbé padà wípé ní mọ́sọ́lẹ̀ kẹ́kọ́ ni Imam Bukhari bó ṣe wà wọn àwọn tírà tó síwájú rẹ̀ lọ́sàjọ sínú Sahihu ìtọ́pọ̀lọpọ̀ èèyàn ọmọ náà dẹ́mọ́ wí láì mọ iye ìgbà àmọ́jára tọwọ́ bọ̀ díẹ̀ lé ní àwọn tí wọ́n ní àkọọ́lẹ̀ nínú àwọn sọ̀hábà gẹ́gẹ́ bí tó fẹsẹ̀ múlẹ̀ nínú Islam bí èyí tó gbajúmọ̀ dáadáa àfáàwà Abdullah ibn Amr ibn al-As tó kú nígbà tí hijira níbi di 65 years ṣẹ̀yìn ò lé ní àfáàwà Abu Musa al-Ash'ari Abdullah ibn Qais tó ń kú nígbà tí hijira níbi di 50 years àfáàwà Jamrata ibn Jundub tó ń kú nígbà tí hijira níbi di 60 years bí àfá àti àfáàwà Jabir ibn Abdillah al-Ansari kára mọ́mú díẹ̀díẹ̀ ní omi fẹ́ wọn ká púpọ̀ àwọn kú nígbà tí hijira níbi di 78 years 78 yìí 50 yìí 60 yìí 65 tá ń sọ fún ọ yìí àwọn tábìyìn ti ń dé tábìwò tábìyìn ti wà in tó wọ́n dé tọ́pọ̀lọpọ̀ ọmọ nìyẹn wípé ìgbà ó gan ni tábìyìn bẹ̀rẹ̀ ẹlòmíràn kò bẹ́ẹ̀ gbà táwọn sọ̀hábà níbi lọ́gọ́rùn ọdún wọn tán làwọn tábìyìn náà sáwá bẹ̀rẹ̀ ni ọlọ́run lọmọ iye tábìyìn tó bá sọ̀hábà níbi láyé nu wọn ní rẹpẹtẹ tí wọ́n ṣe díẹ̀ ẹ̀ṣẹ̀ yìí ò lé ní báwọn nígbà tó wá di wípé ní ọgọ́rùn ọdún ẹlẹ́ẹ̀kejì ń bọ̀ wá wọn náà wò ní sùn lápẹjú ẹ báyìí sìn lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí wọ́n mọ̀ sọ pé a ti wà ní 21st century 21st century tá a wà yìí ó sì mọ̀ pé a sì wà ní 2024 wọ́n ti ń dákọ̀ 21st kalẹ̀ 20 la sì wà yìí ó túmọ̀ sí pé ní tábà sọ fún ọ wípé ní nígbà tọ́gọ́rùn ọdún kejì náà ń bọ̀ wá ní ìsìláàmù kìí ṣe pé ní nígbà tó wá di gbọ́gọ́rùn ọdún kan wá parí lẹ́lẹ́kejì wá bẹ̀rẹ̀ nínú òjòrò àti jàǹbá tán máa ń ṣe nù ni jẹ́ ká máa wá tó báyìí pé ní àwọn táwọn náà wá ní àkọọ́lẹ̀ táwọn gbà nínú mọ̀ sọ̀hábà tí wọ́n bá láyé gẹ́gẹ́ bí ìkan nínú àwọn khalifa mùsùlùmí àfáàwà Umar ibn Abdul Aziz rahimahullahu ta'ala tó sọ fún ìkan nínú àwọn àgbà àfáà nígbà náà al-Imam Zuhri ìpè ní ẹ̀kọ́ àwọn àdìsí yìí dọ̀ bẹ́ẹ̀ náà lọ sọ fún àfáà Abubakar ibn Hazm nínú àwọn àfáà rẹ̀ gbòrò Madina lọ́dún náà lọ́pẹ́ ẹ̀kọ́ àwọn àdìsí yìí dọ̀ ẹ̀dájọ́ kó ma hadith ilẹ̀ ẹ̀dẹ́ káwọn èèyàn mọ̀ ká ẹ̀kọ́ òjọ́ kìí pé ẹ lọ sáà káàkiri nǹkan náà pẹ̀lú kó ti wà lápọ̀ọ́lẹ̀ káàkiri àmọ́ kìí ṣe nǹkan tó gbajúmọ̀ tó sì pọ̀ láwọn ayé yìí a ní àfáà tá ń pè ní Abu Zubair òun náà ní nuskọ̀ tiẹ̀ ó ní kọ́pì tiẹ̀ fún hadith àfáà tá a wú yìí ó kú nígbà tí hijira Nabi di 126 àwọn eléyìí bá sàhábà Nabi láyé tiwọn àfáwà Ayyuba Sikhtiyani táwọn kú nígbà tí hijira Nabi di 131 àwọn náà ní kọ́pì tí wọn náà nuskọ̀ tí wọn náà fún hadith àfáà tá ń pè ní Humaidu Tawil táwọn kú ní 143 hijira Nabi àwọn náà ní kíni àwọn náà ní tírà hadith táwọn náà mọ́ ká táwọn náà sì gbà káàkiri àfáàwà Hisham ibn Urwa kó lè mọ̀ kó súnmọ́ra wọn jẹ́ fi Hisham yìí ṣàpèjúwe Hisham tá a wí yìí òun jẹ́ ọmọ fún Urwa tá a wí yìí ọjọ́ ọmọ fún sọ̀hábà Nabi direct Urwa ibn Zubair wọ́n bí Urwa yìí láwọn ọwọ́ gbẹ̀yìn ayé Sayyidina Umar ni ó ti di wáwọn nísìnyí Urwa bàbá Hisham wọ́n bí láyé Umar ọmọ rẹ̀ Hisham òun wá ní àkọọ́lẹ̀ hadithi Urwa tá ń sọ yìí ọmọ sísítà ìyá wa Aisha ni o tá ń pè ní Asma so tán bá nígbà náà pé ìgbà tá Ànábì wá kú tán àwọn lọ hun hadithi wá ẹ̀ẹ̀kan mọ́ sọ fún mi pé ní sórí yìí pé ṣé ìlàákà yìí ń bẹ lágbárí bó ṣe lè wọ́ ọmọ ṣá gbogbo ẹni bọ̀dọ̀ wá lè kó sọ bẹ́ẹ̀ torí àwọn eléyìí là ń kọ́rọ̀ wọn là ń ka ìtàn wọn jáde báyìí nísìnyí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ mọ́ takò òun bóò ní ta ayé yìí ṣe rí ìmíjẹ ní ìkòlù sọ pé lágbájá báyìí lọ́kọ́ òun kéwú torórí pé òun ti ń ga ju ibi tóun ti kéwú yẹn lọ àti wá gbọ́ kan wá ní pé irú ẹni báyìí lòun gba rẹ̀ kódà lòun kọ́mọ̀ lọ́dọ̀ rẹ̀ aláìmoore gbogbo ibì kan tó kọ́ bá ti wà náà fẹ́ mọ́ tira wọn mọ́ ibẹ̀ kọ́ là ń lọ jàre ọgbọ́n sí àfáà Hisham kó lè mọ̀ pé ní kinní òun súnmọ́ Nábì àfáà Hisham ibn Urwa ọmọ Urwa jẹ́ ọmọ àfáàwà Az-Zubayr ibn al-Awwam Az-Zubayr yìí pẹ̀lú àwọn mẹ́wàá tà Nábì ní wọ́n wà ní Jánnà torí Az-Zubayr yìí ọmọ ọ̀nkú Ànábì lóbìnrin lòun
ìyá Urwa tóun bí Hisham ní Asma'u jẹ́ ẹ̀gbọ́n fún Aisha àwọn méjì jẹ́ fún kí ni wọ́n jẹ́ ọmọ fún Abubakar Siddiq radiyallahu anhum wa ardahum kọ́nà bá ní yọ́n sí ogun alápapọ̀ ìwọ́sẹ̀ yíò báhùn ní àkókò tá ń sọ yìí náà bàtà ń ká àwọn tó wọ́n kú yìí 126 131 143 146 ń láàrin gbàun náà ló di wípé ní ọya tíra hadithi lọ́pọ̀lọpọ̀ tí ó mọ̀ wá gbà tí ó mọ̀ wá gbà tí ó mọ̀ pọ̀ ọwá gbalẹ̀ ọwá pọ̀ dáadáa yóò wá máa ka àwọn ìlú ìsìlámù ń gbà wọn fún ọ nísìnyí ní Mẹ́kà nínú àwọn àgbàlagbà àfáà tó ṣe pé ní wọ́n máa darí fíkíù sọ́dọ̀ wọn gbà náà àti fatiwa afa Abdul Aziz ibn Jurayj afa ibn Jurayj táwọn kú ní 150 years ní 150 bàtíjà ní alákàmọ́ bínú torí Ọlọ́run ní tún gbé padà ní ìwọ́rí tó fẹ́ sẹ̀rẹ̀ lẹ́ni rẹ̀. So mo nígbà tí ó wá di ní dédé àwọn èjì táǹkà páwọn Hisham ibn Urwa àwọn kú yìí ní dédé ìgbàun náà ni àwọn tani o làwọn èèyàn wá bẹ̀rẹ̀ sínú máa gbé hadith jáde ẹ̀kọ́ ti dá báyìí tí wọ́n kọ́ tó wá pọ̀ tó wá ga dáadáa afa ibn Jurayj ní Maka afa Ma'mar ibn Rashid ní Yemen hamba meka Imam Auza'i ní Sham Imam Sufyan Thawri ní Kufa afa Ar-Rabi' ibn Sabih Sa'id ibn Abi Aruba afa Muhammad ibn Salama ní Basra afa ibn Abi Dhi'b àti Imam Maliki àwọn be Madina tó ti kó hadith do orí báwọn nísìn in ta gbà lérò pé wọ́n kí ni wọ́n ti ń kó jọ ohun wọ́n náà wò fojú wò sí lẹ́fù tí mọ́ mọ́lì kíkọ sínú mọ́ àtà rẹ̀ àwọn tí wọ́n jọ jẹ́ contemporary pẹ̀lú mọ́ mọ́lì kiri láwọn ìlú Ìsìlámù káàkiri ti Mákà ń bẹ ti Basra ń bẹ ti Kúfà ń bẹ ti Ṣáàmù ń bẹ ti Yámánì ń bẹ kèwà tí ìtàn tí Mákà sọ fún ọkùnlé bá mọ̀ àfáàwà Abdullah ibn al-Mubarak táwọn kú ní 181 ní Hijra àwọn tí wọ́n bẹ ní Khurasan sorry demo sọ fún ọba yìí nísìnyí irú Imam Malik tó kú 179 báyìí nísìn wọ́n ti bí Imam Ahmad ibn Hanbal nígbà wọn ọgbọ́sẹ́ wọ́n ti bí Imam Ahmad ibn Hanbal nígbà wọn afá Ibn Jurayj tó kú tí mo sọ pé àwọn bẹ ní Mẹ́kà ọdún tí wọ́n kú 150 òun náà ni Abu Hanifa náà kú ọdún náà bí Imam Shafi'i náà ti ń bẹ tó ti ń gbọ́ Imam Shafi'i ti ń bẹ Ahmadu máa ń bà nígbà tó ti di pé àti ń ka bí 179 tí mo mọ́lì kí ó kún Ahmadu máa ń bà nínà ti wà tọba tó wọ́n dọ́dọ̀ àwọn ará arọ́ yìí tí wọ́n a ní àfáàtà pé ní Jarir ibn Abdul Hamid àwọn náà ní tíra wọn fún hadithi so tọba wá gbọ́ wípé ní ìkánnú àwọn àfọ́ ní hadithi bí Bukhari àbí Muslim ipò tráfù káàkiri ayé kéde pé kàn rìn káàkiri àwọn táàkà wọ́n yìí ni wọ́n lọ gba tíra àkọọ́lẹ̀ hadithi wọn padà Imamu wa Ibn Hajar Asqalani rahimahullah wọ́n ní kana haula gbogbo àwọn táàkà wọ́n yìí látorí afá Ibn Jurayj táwọn wà ní Maka afá Ma'mar ibn Rashid àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní gbogbo àwọn táàkà wọn inú asúrù kan náà ni wọ́n wà ìgbà kan náà ni wọ́n jọ lò kódà àmọ́ talẹni tó kọ́kọ́ kó tíra hadithi tí ẹjọ́ nù gbogbo wọn so tán bá sọ mọ́ pé ní Málíkì ni àwọn àfáà ní àmọ́ta ni torí ń gbà wọn kò sí ìtẹ́fì lọ pé ní báyìí ni kò sí communication ẹ̀ntọ́ wà ń lú ikú tó lọ sí lùmí lọ fẹjọ́ sùn pé bàbá ilé àfáà wà bẹ̀rẹ̀ tí ẹ̀ o lè dọ́hun náà kò tó pàwọn tọ̀hún náà ti kọ́ tí wọ́n náà kàdà kó tó pòhun dọ́hun ọwá dáa báwọn ẹwà sọ pé ní ó ní Sahih al-Bukhari lil Imam al-Bukhari olódò ọwọ́ ara yín aláìmọ̀kan gbogbo ní tí ò yé yín pọ̀ jù tó yé yín lọ tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ béèrè lọ́nà ìgbẹ́fẹ́ kẹ́kọ̀ọ́ ká ṣàlàyé ẹ̀ fún yín pé kò yé yín ni
àbáyín sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmọ́ tẹ́ ẹ bá fẹ́ mọ́ fa ìmọ̀ kan tẹ́ fẹ́ mọ́ proof ìmọ̀ kan ní láwùjọ tẹ́ fẹ́ mọ́ pè nímọ̀ àgbáyín kò rẹ̀ pórí yóò pé ìwọ ọ̀nyanúgbé àwọn àfọ́ ní hadith wọn yọrọ dẹ̀ wọ́n lẹ́rùn subhanallah ìwọ wá jáde wá ka àwọn àfáàtọ̀ gba ìmọ̀ lẹ́nu wọn mubashara báyìí bí àwọn tó kàtírà wọn ẹjá mọ̀ sódà rẹ̀ ẹ̀tù wọ́n náà ta kà wọ́n lẹ̀ báyìí ẹjá wá sàpèjú ìpínlẹ̀ ọgá Bukhari wá dé nínú 194 200 tí kọjá 194 hijira nẹ́bì ni mọ́ Bukhari dé ó yé báyìí nísìnyí nígbà tó dé wọn ó sì kéré ẹjá mọ̀ wá gbọ́ báyìí nísìnyí ọya ẹjá sàpèjúwe fọ́pọ̀lọpọ̀ èèyàn tán mọ̀ pé Bukhari tírà rẹ̀ ẹlọ́mú wá ní ọkọ̀ tírà rẹ̀ ní ẹsọ́dà àwọn tírà tẹ́ mọ́ ń kọ lera yín lọ́wọ́ ẹ mọ́ sọ di tírà tàn àdúgbò tó kálùkù kàn mọ́ kọ lásán sọ yí Bukhari èmọ́ sí tírà Islam fi Nàìjíríà fa Islam fi Nàìjíríà kan tírà tàn tán lọ gbà káàkiri tán lọ gba àwọn tàwọn káàkiri ni àmọ́ àwọn tàwọn gbà mí wọ́n gbà mí lẹ́nu lásán eléyìí máa ṣe tíra pé bóòlá tí máa ń ṣe nǹkan báyìí bí mọ́ sáwọn tíra tẹ́kà máa gbé láàkáyí lẹ́tẹ́kà máa fi kọ́ ẹ̀dá sàpèjúwe nínú sọ yí Bukhari mo sọ lẹ́ẹ̀kan wípé ní bí ìgbà tí ẹ̀kan ògbólé àwọn tó síwájú tí wọ́n kọ̀ yìí ẹ̀tẹ́kẹ́ mi ó kó jọ síbí tí mo ń Bukhari ṣe nù jẹ́ fún ọ lápèjúwe nísìnyí lápèjúwe dá ló mú àtàmọ́ Málíkì títí dìsá sì dúpẹ́ fọ́lọ́run wípé ní wọn àti ilé ìfọwọ́rọ̀ dànù wọn àti ìfọwọ́rọ̀ mọ́ àtádànù wọn àti ìpíntírà tí ọ̀dá dúpẹ́ jọ tó wá píntírà tí ọ̀dá ayọ́ àwọn wèrè yín jọtẹ́ ẹ bá ti jáde wá tẹ́ pé mọ́ àtánà kẹsí gangan bẹ́ẹ̀ kẹsà díìsì wèrè tí ń ṣe wèrè yín nù ni gẹ́gẹ́ bí nǹkan táwa ń wí lọ nínú mọ́ àtàmọ́ Málíkì Imam Bukhari wá gba àdísì tó àdísì 668 nínú Muwatta Málíkì nìkan tẹ́ ẹ bá yọ wípé ní Imam Bukhari rìpíìtì àwọn tírà tó àwọn àdísì tó wà nù tírà rẹ̀ ń gbogbo ẹ̀ kò pé 3000 Sahih Bukhari sẹ́ tán pariwo ohun gbogbo tó wà ń bẹ̀ tẹ́ ẹ bá yọ ó rìpíìtì kó ń bẹ̀ kò pé 3000 ọya nínú àìpé 3000 yìí náà ọwá gbà wá nú Muwatta Málíkì hadithi 668 nínú Muwatta Málíkì nìkan 668 ma wo àwọn àfó ní mímọ̀ wá di oyé wa wípé ní kódà nínú 668 yìí iṣẹ́ 604 nínú rẹ̀ Imam Bukhari gbà wá pẹ̀lú àkọọ́lẹ̀ táwọn tí wọ́n jọmọ̀ mọ́mù lọ́dọ̀ àwọn tó jẹ́ Imam Málíkì tó jẹ́ kí ni o tí wọ́n kọ́ ọ́lẹ̀ sí ni jàmà wá sí báyìí yìí tó tí ó yẹ kó wá dáadáa Imam Bukhari sí Imam Málíkì lójú ẹlòmí a ní ọjọ́ wọn jìnà síra wọn Imam Bukhari wá sáwọn kìnnì kan ó gba hadithi Bukhari láàárín pé ní Imam Bukhari ó gba hadithi Málíkì wá a wá ṣe pé ní láàrin òun àti Imam Málíkì èèyàn kan náà ni ó wà láàrin wọn irú hadithi báyìí ọ̀dọ̀ ọmọ kí Imam Málíkì bí 15 òun ló ti gbà wá ìsẹ́mìà àwọn ọmọ kí Imam Málíkì 15 nínú wọn tí wọ́n bá Málíkì láyé direct bẹ́ẹ̀ náà tí wọ́n gbà lẹ́nu Málíkì direct 15 nínú wọn Imam Málíkì gba hadithi lẹ́nu wọn àbí Imam Bukhari jáde ó gba hadisi lẹ́nu wọn ọmọ kí o Málíkì 15 Imam Bukhari gba hadisi lẹ́nu wọn direct báwọn náà tó báwọn pé látọ̀dọ̀ àfáàmì lágbádá sọ́dọ̀ Imam Málíkì bí àwọn wo Abdullah ibn Yusuf at-Tanisi lọ́dọ̀ àfáà yìí nìkan Imam Bukhari gba hadisi 287 sọ́dọ̀ Málíkì ni o alátọ̀dọ̀ àfáàmì Abdullah ọmọ Yusuf at-Tanisi látọ̀dọ̀ Imam Málíkì subhanallah Imam Málíkì dẹ̀ ní láàrin wa ta nẹ́bí
tipátipá lẹ́yìn èèyàn méjì gbà míì àbí èèyàn mẹ́ta ó ti rí báwọn tẹ bá rí àfáà Ìmámù Málíkì báyìí ìgbà míì ẹ̀lẹ́ kan sọ̀hábà ó parí àbí ó parí so a jẹ́ pé Bukhari àfáà Bukhari Málíkì àfáà Málíkì sọ̀hábà Nábì tó ń gbọ́ àfáà Bukhari Málíkì àfáà Bukhari ń jọmọ kéwù Málíkì Málíkì jọmọ kéwù tábìyìn kan tábìyìn jọmọ kéwù sọ̀hábà Nábì ìrìn àjò wọn ò pọ́gọ́rùn kò pọ́gọ́rùn ọdún ìrìn àjò wọn ò pé ọgọ́rùn ọdún torí pé tá a bá ti rẹ́ nìkan nù wọn tó bá lè fi sẹ̀mí nínú sọ̀hábà Nábì tó bá sọdá 60 17 hijira àwọn tábìyìn ti wà ń gbà wọn tí wọ́n lè gba ìmọ̀ lẹ́nu tiẹ̀ náà tẹ́mi tí wọ́n náà wá sẹ́kù kọjá ìwọ̀n kan Málíkì lè wà láàrin wọn Málíkì ó sì wà láàrin wọn fa Málíkì ó sì wà láàrin wọn fa Málíkì náà wà gbà látẹnẹnu náà wà sọdá Málíkì sì kú 179 Bukhari wà gbà wá lẹ́nu ẹni tó bá Málíkì láyé nígbà tó ń padà gba hadithi gbogbo àwọn tán pa àwọn ọmọ Bukhari ti rí hadithi rẹ̀ àpèjúwe la fún yín ni nígbà míì láàrin Bukhari àti Ìmámù Málíkì olùdépéyàn méjì ni ó wà ń bẹ̀ yóò láfa kan yóò sọ wá lọ́mọ kéwú Málíkì irú àwọn tí irú báyìí ṣe láàrin wọn àti wọn 9 ni wọ́n lọ́mọ kéwú Málíkì tó bá ti wá di pé ní Ìmámù Bukhari rẹ̀ àfáà rẹ̀ ó sì wá kọmọ kéwú Málíkì ẹyọ kan náà lè yíhun tẹ ẹyọ kan péré náà Ìmámù Bukhari wá gba hadithi wádọ̀ Málíkì láti inú tírà rẹ̀ tó kó tírà Málíkì sínú ẹ̀ nítọ́ sọnù ní ipé nínú àwọn reference tẹ́ máa kó pé tẹ́ ẹ bá ti rí báyìí lọ wọnú Málíkì ẹ bá nínú Sahih Bukhari Abdullahi ibn Yusuf at-Tanisi ta sọ lẹ́ẹ̀kan Ìmámù Bukhari gba hadithi 287 tó wà nù Muwatta ọgbà látẹnu rẹ̀ afa Ismail ibn Uwais tó jẹ́ ọmọ sísítà Ìmámù Málíkì Ìmámù Bukhari gba hadithi 163 látẹnu tiẹ̀ ládọ̀ nínú àkọọ́lẹ̀ rẹ̀ nítorí wá gbà wọn ọwà nù Muwatta Málíkì afa wa Abdullah ibn Maslamah al-Qa'nabi Ìmámù Bukhari gba hadithi 109 látẹnu rẹ̀ sínú Sahih Bukhari rẹ̀ látọ̀dọ̀ Málíkì so bó ti wá ṣe ti Málíkì ló ṣe tàwọn míì náà nínú àwọn àfáà tá a dárúkọ ní àdápọ̀ àfáà Ma'mar ibn Rashid lẹ́ǹkan àbí àfáà Ma'mar yẹn lọ́pọ̀lọpọ̀ ọgbà Ìmámù Bukhari yóò wá gbà wá látọ̀dọ̀ ọmọ kéwù tiẹ̀ tá ń pè ní àfáà Abdurrazzaq San'ani kò tí ì báwọn nísìnyí so àfáà Ma'mar náà ní kíni òun náà ní tírà tiẹ̀ náà Ibn Jurayj ní tírà tiẹ̀ Awza'i ní tírà tiẹ̀ Sa'id ibn Abi Aruba ní gbogbo wọn tó ṣe ní tírà wọn òun Ìmámù Bukhari wá sí kíni yóò wá lọ bá wọn ọmọ kéwù yóò wá gbà á ìtọ́pọ̀ jù nù Sahih Bukhari nù ni so lórí gunbẹ̀ hun tán bá ń bí yín àbí tí yẹn bá sọ pé ńgbà náà pé yín bóyá wọn rí kó bóyá ọ̀bọ̀ ti wá nímọ̀ kan ní wọ́n sọ wípé ní ẹ Bukhari wọn àmọ́ bí tó ti wá ẹjọ́ mọ̀ pé ní àyìmọ̀ kan ní bẹ lára rẹ̀ kẹ́kùn òyí ọ èyí ò bá wọn nínú àwọn nǹkan tó sọ lórí ìdòkóhùn náà ní tí padà ń lo Sahih Bukhari fi ṣẹ̀rí wọ́n pè nàbí ẹ̀rọ Ọlọ́run tọ́lọ́wọ́ bá fi ìyà jẹyàn tí ó bá yẹ̀yẹ́ omi èèyàn mọ́sánjọ́ òní pé tọ́lọ́wọ́ bá fẹ́ yẹ̀yẹ́ èèyàn yóò wájọ́ kọ́ mọ́ta kó hadith Ànábì torí pé Ọlọ́run fi ń jú ìbí làákàyè ṣe mọ́ ni àti bẹ́ẹ̀ ni wọ́n ṣe ní ìmọ̀mọ́ tán bá lè máa pè lóní mímọ̀ láwùjọ níbi tó sọ pé náà àwọn ọmọ Bukhari ti gbé tírà rẹ̀ wá lóde tí ń lo hadith tẹ́ẹ̀ka nu Sahih Bukhari padà tí fi ń ṣẹ̀rí ẹ̀dá kò lórígun bẹ̀rù ọwá bọ́ sórígun míì orígun wo ó ní ẹ̀há ìbòjú tẹ́ ń pariwo yìí ìdárúgbọ̀nsí tẹ́ ń pariwo yìí àwọn Yẹhudi ni wọ́n ń ṣe ìwọ́kọ́ ló sọ fún wa wípé àwọn Yẹhudi àwọn ni wọ́n ń ṣe ìwọ́kọ́ ni kíni ìwọ́kọ́ ló sọ fún wa pé àwọn Yẹhudi ń ṣe ṣíṣe tí Yẹhudi ń ṣe òun sọ wá bàjẹ́ ní Islam kí Islam má pàṣẹ bẹ́ẹ̀ Allahu Akbar ṣe rí ọmọ èèyàn gbà míì látara ìmọ̀ kan yóò wá rí kò bí àbóhun náà gbọ́hun náà nílà káyà àbóhun nímọ̀
ọdẹ ẹ̀dá kọ sí báyìí náà gbogbo ń tọ́ kálẹ̀ ń pa àwọn Yehudi tó sọ yí báyìí nísìnyí àwọn Hureidi jámù rẹ̀ ní Hureidimu àwọn ni wọ́n máa ń ṣe kinní yìí wọ́n ní òfin ìkan tó jẹ́ òfin Yehudiya tí wọ́n ń tẹ̀lé tó ṣe pé ní òun ni ó ní í ṣe pẹ̀lú ìmúra yìí abẹ́ òfin Yehudiya òun làwọn Orthodox wà òfin yẹn ó ní í ṣe pẹ̀lú àwọn Yehudi Orthodox ó yẹ báyìí nísìnyí àwọn ni wọ́n kọ àwọn nǹkan tó pọ̀ láwọn nǹkan àbàjẹ́ láwọn tí ò dáa kódà wọ́n sọ débi pé ní ìbòjú nìkọ́ọ̀bù táwọn obìnrin àwọn ń lò yìí àwọn tí wọ́n máa ń rí wọn pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ nínú wọn àwọn sọ pé ní àwọn sá pé ìjọmọlúàbí àti ìtìjú òṣè fóbìnrin láwùjọ mọ́ àwọn ń lò ó àwọn tí wọ́n pa ìtàn bí kíní ti ṣẹlẹ̀ yìí wọ́n ń sí wípé ní 20th century after àbí 20th century before gbàtà wà yìí òun náà ni wọ́n ti ń lò sọ̀rọ̀ pé ànábì ètí ìdénù 15th century la wà nínú hijira yìí a wà nínú 21st century nínú oṣù àwọn Arábí àbí so àwọn tí wọ́n ń sọ pé àwọn ka ìtàn ibi táwọn rí ìkàdénù àwọn Arábí tá a wí yìí wọ́n sọ̀rọ̀ wọn ibẹ̀ ń kọ́ làwọn ń lọ ẹjá àwọ̀kàn yanjú èyí pé ní tọ́ bá rùkú wọlé láàkáyàbò rùkú ọgbọ́n ọ̀rọ̀ ti yìí ọ̀ o ní pé ní Yehudi tí wọ́n sọ yìí gbogbo wa náà lọ dá wa lójú pé alùdíyánà ni wọ́n ẹlẹ́sìn ni wọ́n ìpìnlẹ̀ ẹ̀sìn wọn ìsìláàmù ni wọ́n lè padà kúrò ń bẹ̀ ìpìnlẹ̀ ẹ̀sìn wọn ànábì tá a rẹ́sìn wọn ànábì Ọlọ́run ànábì mùsùlùmí la rẹ́sìn wọn ànábì Musa bẹ́ẹ̀ náà ibẹ̀ ẹ̀kọ́ ọ̀dà àbáwọn tó bá ti wá ṣe wípé ní ànábì Musa la rẹ́sìn wọn tí kinní kan bá ń bẹ lọ́wọ́ wọn tán bá wá ń ṣe dèní tó wá jọmọ́ ta'alimul Islam àwọn ẹ̀kọ́ tí Islam bá kọ́ wa ó túmọ̀ sí wípé ní nínú kò tí ìtàn lára wọn náà ni ọ̀dà òṣèun tó ọ̀rọ̀ mímọ̀ lo jilbab mímọ̀ lo nìkọ́ọ̀bù òṣèun tó ọ̀rọ̀ sọ́dọ̀ àwọn Yehudi ká sí júlẹ̀ ká mọ̀ wọ́sòkò tó ń lẹ̀ ká fárùngbọ̀n àwọn owó lẹ́yìn fi jọ fi jọ ẹnìkankan nínú àwọn tó nínú àwọn tí a lè claim pa nẹ́bí Ọlọ́run náà nẹ́bí Ọlọ́run sí wọn ta ló wá worst jù báwọn nígbà míì Ọlọ́run ọ̀rá nẹ́bí pé lọ bá wọn ta fún tírà síwájú ẹ̀ was'ali alladhina utul kitaba min qablika àbíyẹ́kọ̀ ọ̀nà dẹni àwọn tán ka tírà síwájú rẹ̀ lọ bá wọn béèrè lọ́wọ́ wọn àmọ́ o ètà mú fún wọn yìí gẹ́gẹ́ lòdòdó wà bẹ́ẹ̀ ẹ mọ̀ wo subhanallah ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní wípé ní àwọn Yahudi tí wọ́n sọ̀rọ̀ ń pa wọn yìí Ọlọ́run òròyìn wọn nínú Al-Qur'an látòkè délẹ̀ wípé wọ́n innovate sínú ẹ̀sìn wọn wọ́n yà fi ẹ̀sìn lẹ̀ ni wọ́n fi ẹ̀sìn lẹ̀ wọ́n kó mbẹ̀ ẹni àbí kí wọ́n hàrọ́fà rẹ̀ kí wọ́n twist ẹ̀ ọya tó bá wá ṣe wípé ní Yehudi ṣàdádálẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn wọn Nasara Ọlọ́run mọ oróyìn wọn pé aládádálẹ̀ ni wọ́n Yehudi mòótọ́ wọn ò lò tàbádẹ̀ ní pé Yehudi mòótọ́ wọn ò lò gbogbo wọn náà kọ́ ni wọn ò lò pẹ̀lú àyàtà padà kanú Al-Qur'an ó yé báyìí nísìnyí tó túmọ̀ sí wípé ní tá a bá sọ fún wa wípé ní àwọn Yehudi o lè ròyìn wọn pé mọ́ sí àdádálẹ̀ nínú ẹ̀sìn wọn yà mọ́ ń kúrò ń bẹ́ẹ̀ àbí kí wọ́n twist ẹ̀ ibi tó ọba rọ́ tó fẹ́ rọ́ nìkọ́ bá ti jìlì báàbù sí wọn àti ká dánúgbà sí ká fásokò tó kí wọn gbogbo ẹ̀ pátápátá ibi ẹ̀tẹ́ ni fún ọ ẹbá mi tún béèrè lọ́wọ́ rẹ̀ wípé ní ìjọ dáwọ̀ lójú wá sọ ọ́ jáde pé ìyàwó ẹni kankan nínú àwọn ànábì Ọlọ́run látòkè délẹ̀ báwọn ìyàwó yín ti múra tán mọ́ síra alẹ̀ yìí ni wọ́n ṣe múra a sì mọ̀ pé kò lè ọ̀rọ̀ yín ti yín àwọn ànábì Ọlọ́run ọ̀jọ́ yín lójú ẹ̀tún lè máa tàbùkún ọba òní tó pẹ́ dìfẹ́jà burú ara yín ṣèbí nínú àwọn tó jáde lára yín náà rèé àbí tó nígbà náà pé ànábì ọmọ òrukàn ni àwọn ò lè kọ́ ẹ̀kọ́ báwọn ṣe bá òbí lò lára ànábì àbójú padà ń dí èyí náà ni alẹ́yìn lè ń bàtà àwọn eléyìí jẹ́ ẹjọ́ ń bàtà ara yín jẹ́ ni ọgbọ́sẹ́ ó ní tẹ̀bọ́dọ́dà àwọn India tó ṣe pé wọ́n mọ dárùn gbọ̀n sí
a wá sọ fún ọ pé aláìmọ̀ kan bẹ lára rú ẹ tún máa kàtàn tẹ́ ẹ bá ń kẹ́kọ̀ọ́ ẹ̀ẹ̀kan ní kọ́ náà ni ìjẹ́ kí ló fà àwọn ìhùnúdù àwọn India tí wọ́n sọ yìí àtàwọn díẹ̀díẹ̀ nínú àwọn Japan tàná nígbà wo ní Islam débẹ̀ tipẹ́tipẹ́ àwọn èyí ń máwọn Ìránì lónìí tán pè wọ́n ní fúrùsì ń abọ iná ni wọ́n Májúsí lọ́pọ̀lọpọ̀ wọn àwọn tán ń bọ iná lọ́pọ̀lọpọ̀ wọn àwọn tán sì máa ń bọ náà rè wọ́n máa ń fárún gbọ́n ní tí ó dàrúnù ni ọya tẹ́ ẹ bá pé ńgbà náà pé torí pé àwọn Yẹhudi ń dárun gbọ̀n sí àwa náà ń dá sí àní ẹ̀sọ́ ànábì Ọlọ́run kan tí ì dárun gbọ̀n sí tí máa fa bẹ́yìn náà ṣe ń fa yìí àwọn èyí tó fẹsẹ̀ múlẹ̀ nínú tan gbogbo ayé lápapọ̀ ni pé àwọn Májúsí àwọn gẹ́gẹ́ ni wọ́n nìkan máa fárún gbọ̀n láti ìpìlẹ̀ àwọn lẹ́yìn wá ń jọ ẹni wọ́n ká sókò tó kè ṣe nǹkan tó wá pè lápọ̀nlé nu àfáà tí ìmọ̀nà àti àánú ìmọ̀nà tí Ọlọ́run fi ẹ̀rí tọ́lọ́run so ẹ̀rí kalẹ̀ fún tó bá wà lọ́dọ̀ wa táwa bá wá ń lò àwọn tí wọ́n ń lò pẹ̀lú àìlẹ́rìí tí wọ́n lè fi ṣe ìbádà ìyàtọ̀ tó wà láàrin wa ní pé ní kí ni àṣẹ ń bẹ lórí tiwa sólódò nìyí ni tí ó tẹ́ ya karambà ní tẹ́ ya láìmọ̀ kábàáyì ìwọ náà wo tó pọ̀ jù nú ayé yìí tó da mùsùlùmí àtẹlùmí náà pọ̀ ẹ̀yà lápèjúwe nílẹ̀ Yorùbá wọ́n sọ wípé ní ojúlà tẹ́ kó tó di pa tẹ́ ní wọ́n kọ́ wa ní ìwọ̀mọlúàbí kọ́hùn ìwọ̀mọlúàbí nù bẹ mùsùlùmí Ànábì sọ fún wa wípé ní kéèyàn pàdé ọmọ ìyá yẹn pẹ̀lú pé èèyàn tújúká yóò gbà ládá ṣé ká wá sọ pé nítorí pé tí wá jọ pẹ̀lú àwọn táwọn Yorùbá ń ṣe òun nísìnyí kò sí nǹkan kan bẹ́ẹ̀ káwọ ilé pé kò sínú ẹ̀sìn nù ni ṣé bá ti máa ń ṣe náà nù ẹ má mọ̀ ṣe bí dìdìrìn mọ́ tẹ́yìn bá tẹ́ ẹ̀ bá gbọ́n tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ àwọn ọlọ́gbọ́n ni wọ́n ń gbọ́ yín so in táwọn Yẹhudi ń ṣe ó ń túmọ̀ sí wípé ní nínú fitratullah illati fatara an-nasa 'alayha ìmọ̀nà Ọlọ́run ìdámọ́ Ọlọ́run tọ́lọ̀ ń dá àwọ èèyàn mọ́ òun náà ní ká búra wa láṣìírí òun rà níbi Ádámà ni wọn àtìyàwó ẹ̀ nígbà tọ́lọ̀ fẹ́ fìyà jẹ wọn Ọlọ́run ní badati lahuma sawatuhuma ìhòhò lọ́lọ́run fi jẹ wọ́n yà ìhòhò òun lẹ́yìn wá ń pèpè sí díẹ̀ lẹ́ni yìí ẹ mọ̀ wo nísìnyí o nígbà tó wọ́n fẹ́ fínísì ara rẹ̀ wọ́n ní ẹlòmíì tí ò dárúgbà sí tí ò dá tí ò wóyàwó rẹ̀ lẹ́hà kíní kan yóò sì wà ní Jánnà ọwọ́ Suratul Mu'minuna ẹ̀rín wá pa mí kí n tó lọ síbẹ̀ yẹn ẹ jẹ́ kí n lo ayal Qur'an nípa àwọn Yahudi nínú Suratul Ghafir Ọlọ́run wa laqad atayna Musa al-huda wa awrathna bani Isra'ila al-kitab Ọlọ́run láfà Nábì Musa ní mọ̀nà àwa jẹ́ káwọn ọmọ Israẹli tí wọ́n tẹ̀lé kí wọ́n jogún tírà lọ́wọ́ Musa ó tún sọ ń bomi pé nígbà tí ìbínú wá tán lára Musa akhadha al-alwah àwọn ojú ọpọ́n làtà akọta Tawrata sí fún ọwá ń sà wọ́n wà fi nuskhatiha láwọn díẹ̀ ń bẹ Ọlọ́run ní ìmọ̀nà ń bẹ fáwọn tó bá fẹ́ tẹ̀lé àti ìkẹ́ Suratul Maida Ọlọ́run wá ń pàkíyèsí pé ní ya ahlal kitabi lastum ala shay'in hatta tuqimu at-tawrata wal injil wa ma unzila ilaykum min rabbikum ẹ̀yin tá a fún tírà jámọ́ kankan títí tẹ́ gbé òfin Tàórátà dìde tẹ́ gbé òfin Ìnjílà dìde àti ń tá a sọ kalẹ̀ fún yín látọ̀dọ̀ Ọlọ́run ọba yín èyí tà Nábì Muhammad sallallahu alayhi wa sallam tí ọba ní mọ̀ sí dọ̀ra wọn bẹ̀ díẹ̀díẹ̀ àfà Ọlọ́run ò ní pèpè wípé ní kí wọ́n gbé ogbó èdè papọ̀ ẹlẹ́ẹ̀kejì bẹ̀ ni pé Ọlọ́run ní kul ya ahlal kitabi ta'alaw ila kalimatin sawa'in baynana wa baynakum ẹwà ẹ̀ta fún tíra ẹwà di ọ̀rọ̀ tó ti pátá wa àtẹ̀yìn dọ́gbadọ́gba ni wọ́n díẹ̀ ya subhanallah
ọlọ́ni walau annahum aqamu at-tawrata wal-injil wa ma unzila ilayhim min rabbihim la'akalu min fawqihim wa min tahti arjulihim. ọlọ́ni ká nípa àwọn ta fún ti àwọn ahlul kitabu tó síwájú ẹ̀yìn àlùmọ̀ nẹ́bì ká ní pé wọ́n lo taureta wọ́n lo injil àti ń ta sọ̀kalẹ̀ fún wọn látọ̀dọ̀ Ọlọ́run Ọba wọn ni kínú al-Qur'an. Alhamdulillah. So Ọlọ́run ní pé ní dáadọ́ bá wọn látọ̀dọ̀ Ọlọ́run Ọba wọn. Àwa wá ń ka hadithi tẹ́ ẹ bá fẹ́ kú ẹ lọ kú. Bẹ́ẹ̀ bá nígbà ẹ mọ́ gbà hadithi náà làwọn mọ̀ ká fún yín àti tọ́lọ̀ wínú al-Qur'an. In tí ó bá yẹ náà al-Qur'an àwọn kọ yín ni. Naam. So ẹ̀dá bọ́ sórí gùn nínú àwọn ọ̀rọ̀ rẹ̀. Ọwá sọ pé ní ọdá inú suratul Mu'minun Ọlọ́run wá ń ka àwọn mùmìnì bọ̀ wá, mùmìnì bọ̀ wá, kọ̀ wá ka ìdárùngbọ̀n sí kọ̀ka nìkọ́ọ̀bù ipé ìdántọ́ bá rí bẹ́ẹ̀ wọ́n sì wà lẹ́nà. Ó túnmọ̀ sí pé ní wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ ń bára pé àfáà sóforí gbà nǹkan ni ó mọ̀ Kùránì kà ní ìkẹ́kùn tó Kùránì bí al-Qur'an ẹ̀nà hadith annabi níbi kan Ọlọ́run sọ ní mujmal yóò bùkátà ti pítà bá lọ́wọ́ mí ẹ sì gbọ́ yé dáadáa. Suratul Mu'minun tó ń ká yìí nísìnyí ẹjá lọ́bẹ̀ Ọlọ́run sọ ń bẹ̀ wípé ní walladhina hum li furujihim hafizun. Àwọn mùmínì tá wí nínú ṣe wọn ni wípé li furujihim hafizun, wọ́n máa ṣọ́ àwọn abẹ́ wọn. Ẹ̀rí wà nísìnyí Ọlọ́run ní kíni o Ọlọ́run ni wọ́n máa ṣọ́ abẹ́ wọn ní Suratul Mu'minun. Nínú àwọn tọ́lọ́ ń kà pé wọ́n wà lè dẹ́nà nù Ọlọ́run ni wọ́n máa ṣọ́ abẹ́ wọn. Ọlọ́run wá fẹ́ ṣàlàyé gbogbo àwọn tó máa jẹ́ wasail, àwọn means tó máa jẹ́ kí abẹ́ ṣíṣọ́ kó lè bá rọrùn fún yàn. Ọwá bọ́ ní Suratul Nur ọwá ní kullil mu'minin yaghuddu min absarihim wa yahfazu furujahum dhalika azka lahum inna Allaha khabirun bima yasna'un. وكل المؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها ولا يضربن بخمرهن على جيوبهن وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولاتهن. Jatu ọba gbogbo Ọlọ́run ni sọ fáwọn mùmínì lọ́kùnrin yaghuddu min absarihim, gbogbo obìnrin gbogbo nǹkan náà kọ́ lóyún ọmọ wò kan máa rẹ ju wọn lẹ̀ wa yahfadhu furujahum, wọ́n sọ àmọ́ sọ abẹ́ wọn. Tí méjèèjì ọba ní ṣe Ọlọ́run lè dápọ̀ ẹ̀ papọ̀. Hifdhul furuj tọ́lọ̀ sọ ń bì kan ní nínú àwọn ọ̀nà tá fi àṣífì ẹ̀ pé dáadáa Ọlọ́run padà wá sọ ní Suratul Nur bí ọkọ̀ sọ nínú Suratul Mu'minun ọsọ ní ṣókí ọdẹ bá ní béèrè nígbà tó sọ pé Ọlọ́run ọ̀sá mẹ́ṣàn irùngbà àti ṣòkòtò ń bẹ kò sí mẹ́ṣàn ẹ̀há ń bẹ ẹ bá ní bí wípé ní ọdà sọ́lọ̀ mẹ́ṣàn hajj bẹ́ẹ̀. Nínú Suratul Mu'minun tọ́ka tó lọ́lọ́wọ́n ọ̀dákọ ẹ̀há Ọlọ́run ọ̀dákọ ọrùngbọ̀n Ọlọ́run ọ̀dákọ ṣòkòtò ẹba ni bí pé sọ́lọ́run dákọ hajj ń bẹ́ẹ̀. Tá a bá sì wá wo ìṣọwọ́ bọ́lọ́run ti sọ ọ̀rọ̀ ń pa hajj ẹ̀rì pé sọ́wọ́n lágbára gan. Ọlọ́run ní walillahi ala nnasi hijjul bayti man istata'a ilayhi sabila. Ẹ̀tọ́ Ọlọ́run ó ti dẹ̀tọ́ Ọlọ́run ó ti di dandan Ọlọ́run lọ́rùn àwọn èèyàn láti ṣe hajj. Ìtọ́nà bá ló di dandan fún wa láti ṣe kọ̀ pẹ̀lú nǹkan tá fi rálì Jánnà, ṣe kọ̀ pẹ̀lú nǹkan tá ìrálì Jánnà, àbí Ọlọ́run kàn sọ pé nǹkan jẹ́ dandan á sì wá sọ lórí ahọ́n lórí asán dandan Ọlọ́run yóò àkọjá lọkọ̀ wá ní nítumọ̀ pẹ̀lú rálì Jánnà tí yọwọ́.
alólòdò ní irú yín sẹ́ ẹ̀dá wọn kasọ́tù ní òrùdarí ọlọ́wọ́ ni sọ fáwọn obìnrin mùmínì náà káwọn náà ọmọ rẹ̀ ju wọn lẹ̀ kí wọ́n ṣọ́ abẹ́ wọn wala yubdina zinatahunna illa ma zahara minha kí wọ́n dẹ̀ má gbé àwọn ẹ̀ṣọ́ wọn jáde káyé mọ́mọ́ tìta máa rí ẹ̀ṣọ́ wọn àfàwọn tó bá hàn bẹ́ẹ̀ ọlọ́ni khimaru wọn kí wọ́n jẹ́ kó bolẹ̀ kí wọ́n jẹ́ kó balẹ̀ dáadáa so nígbà tó kàkọ́lé wípé ẹ̀ẹ́dàkọ́ bóyá ọmọ aláàrífẹ́ àbí bóyá ti kọ́ náà gbóògùnà tọ́pìkì ò ní rí ìdágbọ̀n tó fẹ́ wà ń bẹ̀ mo wá ń gbọ́ àwọn nǹkan tí wọ́n ń sọ yìí àmọ́ káàdì ó wà disgusting gan dé level pé ní èmi ò lè ẹ̀díò àwọn nǹkan tí ń sọ mọ́ pé eléyìí ti wá káàdì wọ́n ti ya karambà ní jìnnà àfitọ́nà báyà fẹ́ mọ̀nà fún wọn lókù torí pé ní tó bá sọ ẹwù báyìí lẹ́sìn mélòó ní nǹkan tó sọ àyànjú ẹ̀ látàárọ̀ ọ pẹ̀lú nǹkan tí mi fífẹ́ gbọ́rọ̀ rẹ̀ torí mi nígbọ́n kí mọ́ fèsì táàbá sì fèsì ní ọ̀daràn kìí dáràn kékeré yọ́ dá tí ó gùn tí ó fẹ́ tẹ́tẹ̀ mọ̀ ṣàlàyé rẹ̀ ní ẹni sọ bẹ́ẹ̀ pé ní yíò sọjú èní ipá àwọn Yẹ̀húdí páwọn náà máa ń lo nìkọ́ọ̀bù wọn máa ń lo kìíní òkè sọjú èní lọ́wọ́ àwọn tí wọ́n ń sọ ń bẹ̀ wọ́n pé ní nìkọ́ọ̀bù mùsùlùmí kọ́dà àwọn tí è ṣe mùsùlùmí àwọn tó jọ́tọ̀ ẹ̀sìn tí wọ́n sọ ọ́gẹ̀ pẹ̀lú in tí wọ́n sọ ń bẹ̀ ní wípé ọjọ́ mọ́ nìkọ́ọ̀bù mùsùlùmí wọ́n sọ pé mùsùlùmí lọ kọ́pì rẹ̀ látara wọn ìwọ fẹ́ fi làákàyè rẹ̀ àtàṣì ẹ̀ mọ́ra wọn akílódé tó rí báyìí èṣe tí wọ́n rí báyìí àwọn fásokòtò sókè kìníkẹ́ ọdá mọ́ wọlẹ̀ tó bá wá ń wọlẹ̀ wọn sí àwọn obìnrin rẹ̀ lè sáwọn ọmọ ẹ̀nẹ́lẹ̀ kan máa rìn òwò káàkiri àwátí ọkọ́ mọ̀ wípé ẹni tó bá ti pé èèyàn bá ti rìn òwò káàkiri ni Ọlọ́run fẹ́ fìyà jẹ nítorí pé ní ìyàtọ̀ náà fi dànẹ́bì Ádámà àti ìyàwó ẹ̀ nígbà tó wọ́n ṣe tọ́nà ní kí wọ́n mọ́ ṣe ní kíni o Ọlọ́run sí wọn sí hòhò bàdátìláhùn mọ́ sàwọ̀ átúhùn mọ́ àti gbogbo àríwòwò nú ayé àwọn tó pé ní wọ́n mọ̀ rìn mọ́ síra lẹ̀ ní obìnrin àtọkùnrin àṣẹ́lẹ́sẹ̀ ni wọ́n ìyà táwọn ẹlẹ́sẹ̀ jẹ làwọn náà ń jẹ ànábì Ádámù padà túbá ń tẹ̀ jẹ́ inú túbá bẹ́ẹ̀ ní túbá ọjọ́ wo ló wá di wípé ní tí ìmọ̀nà Islam tí bá ń bẹ lára àwọn nǹkan tí èsè mùsùlùmí tán bá ń ṣe ọwọ́ tó mọ̀ sí pé ara wọn Islam ti kọrùn ọjọ́ wo ló wá di wípé ní bí ìmọ̀nà Islam bá ń bẹ lára àwọn nǹkan tí èsè mùsùlùmí tí wọ́n ń lò tí mùsùlùmí náà bá wá ń ṣe ọwọ́ tó mọ̀ sí pé ní kò wá díẹ̀ kankan ní Islam mọ́nu ìwọ àtàwọn bíi tiẹ̀ lẹ̀ nílò hadith bí iznillah tálíkì amóyèdè ní tó lè tó ìdá mẹ́wàá àwọn tí ó mọ̀ lo àdíìsì tálíkì amófidé èmi wá challenge rẹ o wípé ní àwọn tíra tó kó sílé òun gbogbo àwọn àfáà tán bá kọ àwọn tíra ní ọjọ́ orí láti bí abí 700 lọ sígbà tá Ànábì fi ṣẹ̀mí mẹ́nìkan wá fún wa tó ṣe pé ní máa fárùngbọ̀n ni ọ̀gbọ́sẹ́ ẹnìkan báyìí mú wá fún wa tí máa fárùngbọ̀n lẹ́yìn náà ni pé ní mo wá challenge wa àti gbogbo anybody náà lápapọ̀ wípé before 1890 gbogbo tán pè nílùú ìsìláàmù láyé lápapọ̀ lọ ṣàlàyé bó ní àwọn obìnrin wọn ti múra ẹlọ́mú wa ẹlọ́kọ́ ẹ̀rí rẹ̀ wá wípé wọ́n máa sí júlẹ̀ wọ́n sì máa lo san mọ́rùn táwọn obìnrin kọ̀ọ̀kan nù yín lò yìí àbí wọ́n máa sírí ilẹ̀ ni àbí tókè àti ilẹ̀ bùbá àtìró ni wọ́n máa lò so kó mọ́ gùn jù báyìí lọ jàre Allah subhanahu wa ta'ala bí kọ́lọ́wọ́n ṣàánú wa kọ́lọ́wọ́n sì mọ́ ọjọ́ lórí déédéé tẹ́ bá lẹ́ẹ̀ nígbọ́ àwọn náà nígbà fún ibi ìtìlá dédé tọ́nà bá ní kọ́mọ lọ́dọ̀ tèmi náà wọ́n mọ̀ fèsì lé lórí o
ọlọ́run gbogbo àwa tí ọlọ́run fi déédé àti dáadáa kẹ́ àfá ọ̀gbẹ́ni kankan wọn lẹ́nu kẹ́ni báwọn ìyàwó ànábì wòye ṣẹlẹ̀ à níta ń sọ náà dé báyìí nẹ́sìn náà ló délẹ̀ yìí náà ń yákàyákà àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan sì ń bẹ láwùjọ wa tó ṣe pé ní wọ́n ń rí kinní gẹ́gẹ́ bí lógò ṣe bí àṣẹ́kùbọ̀ wá rẹ̀ nígbà tí ogun àti ìdániláàmú àwọn crusaders dé ló sì dọ́dọ̀ wálẹ̀ tí wọ́n náà ń bí yìí tààrà àwọn tí wọ́n lò tá ń pa wọn láwọn zùmùrá yìí so ẹ fún wa ipé ní before 1890 àwọn ìlú ìsìláàmù tó gbajúmọ̀ tán wà ń gbà wọn kódà tán bẹ láyé dáúlà Usmaniya ọ̀gbọ́sẹ́ ẹ fún wa lẹ́rìí wípé ní báwọn obìnrin ṣe múra yìí ni wọ́n ṣe máa múra tó bá lè rí kó wá kó wá fèrè sí kákọ́ gbàbẹ̀ wọlé sí yín lánàá kátún wá dá yín padà sẹ́yìn padà wípé ní ẹ fún wa lánàbí ọlọ́run ọba kan tí ìdárùn bá sí jẹ́ kí wọ́n fa ni gbogbo bí ló ti fẹsẹ̀ múlẹ̀ pé ní àwọn ọmọ jù sí ni wọ́n ní irun gbà wọ́n náà wò àwọn tó ń tẹ̀lé ànábì Mùsá tán pé láǹpadà pé wọ́n ní jíù Yẹhudi báyìí àwọn tó ń tẹ̀lé ànábì Ìsá tán pé wọ́n ní kìrìsìtẹ́nì yìí ìtàn gbé ó sì fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ wípé ní jíù wọ́n ṣe irun mú àti irun gbọ̀n wọ́n gbé gbogbo ẹ̀ papọ̀ tí ó pọ̀ tí ó dì ní àwọn kìrìsìtẹ́nì náà àwọn náà máa ní irun gbọ̀n àwọn ọmọ Júù ni wọ́n máa fa tí ó dán tó wà fi irun múlẹ̀ ìsìláàmù náà ẹ̀sìn tó gbọ́rọ̀ ọrùn gbọ̀n wá ní tí ó fi ṣeré tó sì pàṣẹ látàrí ànábì Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ọba ní tẹ̀lé àṣẹ ànábì ẹ̀ ló wá bí dúkù sí ẹ̀yìn ọ̀tẹ̀lé inú àṣẹ ànábì làwa ń tẹ̀lé pẹ̀lú tó dá wa lójú tó fẹsẹ̀ múlẹ̀ àwọn ọ̀ka tíra tó ní kọ̀rọ̀ dàrẹ́kì tíra là ń kà jáde yìí mo tó wá tó ń sọ lẹ́ẹ̀kan pé ní tọ́ bá sọ pé ní Sahih Bukhari báwo àwọn tán gba hadithi wá pé wọ́n máa ń parọ́ wọn ti sọ̀rọ̀ di ẹ̀kọ́ gbogbo tíra tó wà nù ilé rẹ̀ gbogbo ìtọ́ bá ti ní ṣe pẹ̀lú hadithi ń bẹ kódà bó ti pé tafsir Kùránì náà lọ bá ní tọ́ bá ti fẹ́ hadithi sí lọ dáná sun tọ́ra àwọn tó ní wọ́n kó jọ àwọn tí wọ́n ń parọ́ ni kí wá lọ wá ń ra irọ́ sí o tún wá ń fi irọ́ tó lé o tún fi ń ṣe fáàrí onígbàdéwọ̀ náà ní láìbírì ọwá kó rọ́ sínú rẹ̀ kí ló kí ni máa ṣe ṣé ìkòkòrò jẹ làákà yìí ni láìsí pé ikán jọ pọlọ yín ẹwọ kọ́lọ́wọ́ sànú wa jàre hadha wa sallallahu wa sallim ala muhammadin abdika wa rasulik wa ala alihi wa sahabihi wa man walah wa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi